Aláròyé máa wí o. ọ̀rọ̀ bẹ́yìn yọ ilé-ẹjọ́ yẹ àga mọ́ olùdíje ẹgbẹ́ APC nídìí londo. ọkùnrin tó fẹ́ lọ ṣojú àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ àti Ọ̀sẹ́ nílé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin làbújá ìyẹn nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyẹn Tìmílẹ́yìn Adélẹ́gbẹ́ nílé-ẹjọ́ ti yọ kúrò tí kóòtù ọ̀hún sì ti fi ọ̀nàrẹ́bù kan tí wọ́n porúkọ rẹ̀ ní Abdulgani Arọ́bó rọ́pò rẹ̀. ọ̀nàrẹ́bù Adélẹ́gbẹ́ wà lára àwọn olùdíje táwọn adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress fi ṣọwọ́ sí àjọ elétò ìdìbò láìpẹ́ yìí gẹ́gẹ́ bí aṣòfin tí yóò lọ ṣojú àwọn Ọ̀wọ̀ Ọ̀sẹ́ lẹ́kùn ìdìbò àríwá ìpínlẹ̀ Ondo. ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdíje tí àbájáde ètò ìdìbò abẹ́lé ọ̀hún kò tẹ́ lọ́rùn ni wọ́n gba ilé ẹjọ́ lọ láti pẹ̀jọ́ tako bí ìgbìmọ̀ àmúṣẹyà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ṣe kọ̀ láti ṣàmúlò èsì ìdìbò tí wọ́n kéde rẹ̀ tó sì wáá jẹ́ wípé ọ̀pọ̀ àwọn tí wọ́n fìdí rẹmi ni wọ́n fún ní tíkẹ́ẹ̀tì díje. Arọ́bó náà wà lára àwọn tí èyí kò dùn mọ́ nínú. ìdí sì rèé tó fi gba ilé ẹjọ́ lọ tó sì pe ẹgbẹ́ APC àti àjọ elétò ìdìbò Nàìjíríà lẹ́jọ́. ìgbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lọ́jọ́rú Wednesday ọjọ́ 4 oṣù kẹjọ ọdún 2026 yìí onídàájọ́ Peter Lifu ti ilé-ẹjọ́ gíga kan nílùú Àbújá ní ẹgbẹ́ APC kò ṣe dáadáa rárá pẹ̀lú bí wọ́n ṣe gbé ọmọ ọba fọ́sùn nínú ètò ìdìbò abẹ́lé náà. adájọ́ Lifu ní Arọ́bó ló yẹ kí wọ́n kéde orúkọ rẹ̀ nítorí òun lẹni tó yege jùlọ nínú ètò ìdìbò abẹ́lé tí wọ́n ṣètò lọ́jọ́ 16 oṣù karùn-ún ọdún yìí pẹ̀lú ìbò 8,841 níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ tó sì tún ní ìbò 2,453 níjọba ìbílẹ̀ Ọ̀sẹ́. adájọ́ yìí ni òun wá ń pàṣẹ pé Arọ́bó ni wọ́n gbọ́dọ̀ kéde rẹ̀ kí wọ́n sì tún máa ṣàtìlẹ́yìn fún un gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́lé náà. bákan náà nílé ẹjọ́ tó pàṣẹ fún àjọ elétò ìdìbò láti lọ sí ojú òpó ìforúkọsílẹ̀ wọn padà ní kíákíá kí wọ́n sì rí i dájú wípé wọ́n yọ orúkọ Adélẹ́gbẹ́ tó wà níbẹ̀ kúrò kí wọ́n fi ti Arọ́bó rọ́pò rẹ̀. Olúṣèyẹ Iyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.